tètè dé Jésù tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Jésù tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Wá rẹ̀ mi mímọ́ wá ra lágbára wá o tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Mọ̀ bọ̀ Olúwa mi o kó wá gbẹ́jọ́ wa rò báwa dójú tì Sátánì o olókù ni a ó gbé gbà o. Tètè dé Jésù tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Máa bọ̀ Olúwa mi o dákun kó wá gbẹ́jọ́ wa rò báwa dójú tì Lùsífà o tólókò bí a ó gbé gbà. Tètè dé o aráyé mi retí rẹ tètè dé. Ọlọ́run mi o àwọn kèfèrí ti wá sí ilẹ̀ ní rẹ tẹ́ḿpìlì mímọ́ rẹ ni wọ́n sọ di eré o wọ́n ti sọ Jerúsálẹ́mù ní òkìtì àlàpà òkú àwọn ìránṣẹ́ rẹ ni wọ́n fi fún ẹyẹ ojú ọ̀run jẹ ẹran ara wọn ni wọ́n fi fún ẹranko ilẹ̀ o ẹ̀jẹ̀ àwọn òjíṣẹ́ rẹ ni wọ́n ń ta sílẹ̀ bí omi yí Jerúsálẹ́mù ká kò sì sẹ́ni tí ó gbé wọn sí rárá o ẹ̀jẹ̀ àwọn òjíṣẹ́ rẹ ń ké fún ẹ̀san káàkiri àgbáyé àwa di ẹ̀gàn fún àwọn aládùúgbò wa pátápátá o wọ́n yọ ṣútì sí wa o wọ́n wí pé ta ni ó gbà wá Olúwa yóò ti pẹ́ tó Jésù Kristi olùgbàlà yóò ti pẹ́ tó o ìwọ ò ti bínú sí wa títí láéláé owó rẹ yóò há máa jó bíná bí. Olúwa mi ò má ṣe rántí ẹ̀ṣẹ̀ àwọn aṣíwájú wa sí wa ara wa o dákun ṣe ìyọ́nú sí wa kí o ṣáájú wa kí o sì gbà wá là nítorí a ti rẹ̀ wá sílẹ̀ gidigidi. Tètè dé o aráyé mi retí rẹ tètè dé.
ìjọ rẹ̀ mí mímọ́ ó ti wá dìjọ ara o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o ìjọ ẹ̀mí mímọ́ ó ti wá dìjọ kúkú bírímù bírímù sẹ́ Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o. Ọgbà tí a ṣe fálì ká mọ̀ òkìgbó ti gbilẹ̀ sínú ẹ̀ o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o òkìgbó tilẹ̀ ń pàṣẹ àdàbà àdàbà rọ́jú o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o. Ìjọ ẹ̀mí mímọ́ àwọn jàgùdà pálí ibẹ̀ ni wọ́n ti wá ń pàṣẹ o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà mi rọ́jú o. Ọ̀pá aládé Júdà báwo ló ti gbàdọ́wọ́ obìnrin o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o. Àwọn ọmọ aládé Júdà wọ́n wá dọ̀wọ́ ẹrú mú sí o Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú o. Olùkórè fẹ́rẹ̀ dé o àdàbà rẹ̀ mi rọ́jú 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 o.